Aláròyé máa wí o. Ààrẹ Èkó ní Tinubu kì í ṣe ti Nàìjíríà, Yakasai. Saliu Tanko Yakasai, ọkùnrin tó díje sípò gómìnà ìpínlẹ̀ Kano nígbà kan tó sì máa ń sọ̀rọ̀ nípa òṣèlú Nàìjíríà dáadáa, tí bẹ́ẹ̀ náà àtẹ́lù ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó pè ní ìjọba ojúṣàájú, gẹ́gẹ́ bó ṣe sọ wípé èmi ló kàn. Tinubu ti ń fi kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ di Èkó ló kàn báyìí pẹ̀lú bí ìjọba rẹ̀ ṣe fojúsùn ìpínlẹ̀ Èkó nìkan lórí iṣẹ́ ìdàgbàsókè láì fi tàwọn apá ibòmíràn lórílẹ̀‐èdè yìí ṣe. Lójú òpó ọkùnrin tí wọ́n tún máa ń pè ní Dáwùsì yìí ló kọ sí wípé gbogbo ọrọ̀ ilẹ̀ Nàìjíríà tí wọ́n rọ́dà sípínlẹ̀ Èkó ti pọ̀ jù, ó sì ti ń kó ìpalára bá àwọn ìpínlẹ̀ yòókù ní Nàìjíríà. Ó ní àwọn iṣẹ́ àkànṣe àtàwọn mèremère mìíràn tí wọ́n ṣe sípínlẹ̀ Èkó ti pọ̀ jù, àti pé òun fẹ́ mọ̀ nǹkan tí wọ́n fi ń ṣètò bí ìpínlẹ̀ kọ̀ọ̀kan yóò ṣe máa ní ìpín nínú ogún Nàìjíríà. Ó ní lára àwọn iṣẹ́ àkànṣe olówó iyebíye tí wọ́n rún sípínlẹ̀ Èkó ní ọ̀nà oní tírílíọ̀nù 15 náírà tí wọ́n fẹ́ ṣe láti ìpínlẹ̀ Èkó lọ sí Calabar nípínlẹ̀ Cross River, ọ̀nà inú àdúgbò tí wọ́n pè ní 7th Axia Road tí wọ́n fẹ́ fi $6.5 mílíọ̀nù ṣe, ojú irin tó ń lo iná tí wọ́n fẹ́ fi $2 bílíọ̀nù ṣe sípínlẹ̀ Èkó, àti iná tí wọ́n fẹ́ ṣe sínú fásitì ìjọba tó wà nípínlẹ̀ Èkó, ìyẹn University of Lagos UNILAG. Bákan náà ló sọ wípé abúlé ìgbàlódé tí wọ́n fẹ́ fi sọrí ètò ìṣèjọba Tinubu, ìyẹn Renewed Hope City, wà lára àwọn owó rọ̀gùnrọ̀gùn tó lé ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ tírílíọ̀nù náírà tí wọ́n fẹ́ ná sípínlẹ̀ Èkó nìkan ṣoṣo. Àwọn kan wé àwíjàre lórí iṣẹ́ àtúnṣe pápákọ̀ òfurufú ìpínlẹ̀ Èkó tí wọ́n fẹ́ ná $700 bílíọ̀nù náírà sí nítorí wípé ó máa pawó wọlé. Èmi náà gbà bẹ́ẹ̀ wípé ó ṣe pàtàkì, àmọ́ irú iṣẹ́ àkànṣe bẹ́ẹ̀ mélòó ni Tinubu ti buwọ́lù láwọn ìpínlẹ̀ mìíràn yàtọ̀ sí Èkó? Yakasai tó tún fi ìgbà kan bá Abdullahi Ganduje ti ṣe gómìnà ìpínlẹ̀ Kano tẹ́lẹ̀ ṣiṣẹ́ sọ wípé káwọn ènìyàn ṣàfiwé àwọn onírúurú nǹkan amáyédẹrùn tí wọ́n ti gbé wá sí Èkó pẹ̀lú ti ìlú tòun àtàwọn ìpínlẹ̀ mìíràn bẹ́ẹ̀ lápá àríwá orílẹ̀-èdè yìí, níbi tó sọ wípé ọwọ́jà ìjọba àpapọ̀ kò dé tọ́rọ̀ bá di ti tàwọn nǹkan mèremère àti ohun amáyédẹrùn. Ọ̀rọ̀ wípé ètò ọrọ̀ ajé rẹ́sẹ̀ wálẹ̀ dáadáa lÉkòó kì í ṣe àwáwí tó dáa. Tí wọ́n bá ń ṣe gbogbo nǹkan yìí síbòmíràn náà, àwọn ìpínlẹ̀ yòókù náà yóò máa gbèrú sí i. Yakasai ní ètò ìṣàkóso ìjọba Tinubu kì í ṣe èyí tó kó gbogbo ènìyàn àti ẹ̀yà ilẹ̀ Nàìjíríà mọ́ra. Ó ní ó ti ń jọ wípé ìpínlẹ̀ kan àti ẹ̀yà kan ló ń ṣojú fún tó sì ń ṣiṣẹ́ fún báyìí. Tí wọ́n bá fi lè dìbò yàn wọ́n, gbogbo ọmọ Nàìjíríà pátá ni ààrẹ gbọ́dọ̀ máa ṣojú fún, kì í ṣe ìpínlẹ̀ kan tàbí ẹ̀yà kan ṣoṣo láàrin gbogbo èyí tó wà ní Nàìjíríà. Yakasai ní ó máa ń dàbí wípé ààrẹ Èkó ní Tinubu kì í ṣe ààrẹ ti Nàìjíríà táwọn èèyàn kà sí. Kódà gan wọ́n tún yọ àwọn apá ibì kan sílẹ̀ ní ìhà gúúsù ìwọ̀ oòrùn tóun ti wá gan fún ìpínlẹ̀ Èkó nìkan. Ó ní ìjọba tí kò ṣègbè ìfẹ́ nìkan ju ẹnìkan lọ ló yẹ kó wáyé. Ọkùnrin yìí ní ọmọ Èkó yòówù tó bá ní ẹ̀rí ọkàn máa mọ̀ wípé ojú ìṣáájú yìí ti pọ̀ jù, ohun tí kò sì ṣẹlẹ̀ rí ni. Ṣùgbọ́n tó ní àwọn kan kò ní yé sọ̀rọ̀, kódà bí ìjọba kò ṣe àtúnṣe, yóò wà nínú ìtàn wípé òun sọ tòun.